níṣẹ́ ní àwọn èèyàn pàápàá àwọn olólùfẹ́ orin fújì iná ń fún oríṣiríṣi àdúrà náà fi ránṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ẹni tó ń ṣàkóso ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ náà èèyàn ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé lórí àpọ́nlé tó ṣe fún orin fújì àti fún bàbá onífújì àti olùdásílẹ̀ orin fújì olóògbé Síkírù Àyìndé Balógun Agbájélọlá ẹni tí gbogbo ayé mọ̀ sí Barrister tàbí Barry Wonder lórí bí wọ́n ṣe dá Barrister lọ́lá kí wọ́n mọ rírì ẹ̀ gẹ́gẹ́ bí ògo àti akọni pàtàkì tó jáde láti ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá ìlú Ìbàdàn tó gbé ògo Ìbàdàn àti ògo ìpínlẹ̀ Ọ̀yọ́ jáde tí àwọn olólùfẹ́ Alhaji Síkírù Àyìndé Barrister tí ó jáde láyé lọ́dún bíi 15 sẹ́yìn tí wọ́n sì ń kan sára sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gómìnà Ṣèyí Mákindé pé ẹ ṣe yìí o inú wa dùn ayọ̀ wa kún tí wọ́n sì ní gbogbo àwọn olólùfẹ́ orin fújì àti àwọn olólùfẹ́ Barrister èdè wọn dúpẹ́ lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ tí ó kọjá yìí ni wọ́n ṣe àpọ́nlé àti àyẹ̀sí ńlá fún olùdásílẹ̀ orin fújì olóògbé Síkírù Àyìndé Barrister lásìkò tí wọ́n ń ṣe ayẹyẹ ọdún eégún 2025 Egungun Festival èyí tí ó wáyé ní gbọ̀ngàn Liberty Stadium tó wà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbẹ̀ ni wọ́n sì ti fi àmì ẹ̀yẹ láti fi dá àwọn èèyàn pàtàkì lọ́lá pàápàá àwọn tó ti kópa ńlá fún ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ti gbógo ìpínlẹ̀ Ọ̀yọ́ ga tó sì jẹ́ pé lára àwọn tí wọ́n ṣẹ̀yẹ fún lọ́jọ́ náà iná ti mú olóògbé Síkírù Àyìndé Barrister èyí tí gbogbo ayé túmọ̀ sí Barry Wonder. ṣá o nígbà tó ń sọ̀rọ̀ kọmíṣánná ọ̀rọ̀ àṣà àti ìṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ State Commissioner for Culture and Tourism ọ̀gbẹ́ni Wàsíù Ọlátúbọ̀sún ó kan sára sí Síkírù Àyìndé Barrister ó ní ipa tó kó fún ìpínlẹ̀ Ọ̀yọ́ nípa bó ṣe dá orin fújì tó ti di gbajúmọ̀ báyìí sílẹ̀ ó ní kò kéré ó ní bá ń bá wa mọ orí táwọn ṣẹ̀ fún rẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe nǹkan kékeré rárá tàbí nǹkan tí kò dára tàbí nǹkan tí kò bójúmu. Nígbà tí àwọn náà tí wọ́n fi ẹ̀mí ìmoore hàn lẹ́yìn tí wọ́n gba àmì ẹ̀yẹ náà fún olóògbé Síkírù Barrister ẹni tó jẹ́ alága ẹgbẹ́ Síkírù Àyìndé Barrister Musical Festival Forum ìyún ọ̀gbẹ́ni Láìdé Ọláwùmí àti akọ̀wé ẹgbẹ́ náà Adémọ́lá Adéjìmí wọ́n dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá kọmíṣánná ọ̀rọ̀ àṣà àti ìṣe Wàsíù Ọlátúbọ̀sún fún àmì ẹ̀yẹ ńlá tó fi dá Barrister lọ́lá wọn nínú àwọn dùn orí àwọn wú gbogbo olólùfẹ́ Barrister àti olólùfẹ́ orin fújì ni wọ́n sì ń dúpẹ́ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fún àmì ẹ̀yẹ ìmọrírì náà. Bákan náà ni ọmọ Barrister tóun náà ń kọ orin ẹ̀sìn Islam lásìkò yìí Bàrí ti dé tí gbogbo èèyàn mọ̀ sí Àṣàbí Bàrí ti dé òun náà wà níbi tó ti dá fàmì ẹ̀yẹ ládà bẹ́ẹ̀ lọ́lá tó sì jẹ́ pé ọjọ́ náà ó yẹ Barrister tó jáde láyé lọ́jọ́ 16 oṣù kejìlá ọdún 2010.